Ẹ̀yin tèmi, ẹ kú dédé ìwòyí, ẹ kú àsìkò yìí, ṣé dáadáa lẹ wà? Ẹ̀yin tèmi, wàhálà ti dé báyìí, nǹkan ti ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn wa, ẹ farabalẹ̀, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan. Bí ó ṣe máa gbọ́ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó pẹ̀lú Lizzy Anjorin. Tí ẹ kò bá gbàgbé, ẹ mọ̀ pé oríṣiríṣi wàhálà ló ti ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó, Lizzy Anjorin. Ẹ̀yin èèyàn, ẹ mọ̀ pé wàhálà ẹ̀ pọ̀ débi wípé àwọn èèyàn gbìyànjú láti dá sí, ṣùgbọ́n ọ̀rọ̀ yìí kọjá ibi tí a fi sí. Ní báyìí ẹ̀yin èèyàn wa, tí ẹ kò bá gbàgbé, nígbà tí ọmọ Ìyábọ̀ Òjó yìí tí gbogbo wa mọ̀ sí Priscilla tó wá post rẹ̀ tó wá post ibi tí ó ti lóyún síta, ẹ̀yin èèyàn wa, wàhálà ti wá bẹ̀rẹ̀ báyìí o, nítorí wípé Lizzy Anjorin ti bínú jáde láti wá sọ̀rọ̀ nípa fídíò àti picture èyí tí ọmọ Ìyábọ̀ Òjó post. Ó ní wípé níṣe ni wọ́n fẹ́ fi òun ṣe yẹ̀yẹ́ o, tí wọ́n fẹ́ dójú tì òun, ó ní wọ́n ṣe wá post picture yẹn. Ó ní wọ́n tún ti fẹ́ fi òun gba donation fún ìgbà kejì, fún ìgbà mìíràn, ó ní wọ́n ṣe wá post fídíò yìí pé kí ni ìdí tí wọ́n ṣe máa wá post picture àti fídíò wọ̀nyí láti subject òun fún bully, wípé wọ́n fẹ́ dójú tì òun, ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún wọn. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ yìí kọjá ibi tí a fi sí, ó kọjá bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn, mẹ́wàá ń ṣẹlẹ̀, bẹ̀bẹ̀ ń ṣẹlẹ̀, nítorí wípé ẹ̀yin èèyàn wa, nígbà tí Lizzy Anjorin sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Priscilla, ẹ̀yin èèyàn, èpè yìí pọ̀ gan ni. Àwọn èpè ńláńlá, àwọn èpè ràbàtà èyí tí a kò gbọdọ̀ dárúkọ, tí a kò gbọdọ̀ sọ síta, ó máa ní Lizzy Anjorin ṣe fún ọmọ yìí. Ẹ̀yin èèyàn, mo rò wípé tí àgbàlagbà méjì bá ń jà, ó yẹ kó wà láàrin wọn ni. Èwo wá ní ti èpè fún ọmọ. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ṣẹ́ èpè títí wípé ó tún ṣẹ̀kan ọmọ tí òun ti bí sáyé. Ẹ̀yin èèyàn, nǹkan ti ṣẹlẹ̀, mẹ́wàá ti ṣẹlẹ̀, nítorí wípé Lizzy Anjorin sọ̀rọ̀ débi wípé ó ní òun ò lè kí Ìyábọ̀ Òjó congratulations láìláì, pé kí ni ìdí tí òun fi fẹ́ kí, wípé tí ó bá ti kó fẹ́ wá fi òun ṣe yẹ̀ nígbà tí òun bímọ, Ìyábọ̀ Òjó ò wá kí òun. Ìgbà tí ọmọ òun náà bímọ, pé Ìyábọ̀ Òjó ò kí òun ò sì post rẹ̀ sórí social media. Ẹ̀yin èèyàn wa, mi rò bóyá èèyàn kankan tí rí gbọ́ rí nínú ìtàn wípé ọmọ Lizzy Anjorin ti bímọ. Tí ẹ kò bá gbàgbé, ẹ mọ̀ pé ó ti ní ọmọbìnrin kan ṣáájú kó tó kan ilé tí ó ṣẹ̀ṣẹ̀ bí ní bí ọdún mélòó kan sẹ́yìn. Ẹ̀yin èèyàn wa, nǹkan ṣẹlẹ̀, mẹ́wàá ṣẹlẹ̀. Ǹjẹ́ rò wípé ojú ló ti Lizzy Anjorin ni tí kò ṣe post ọmọ rẹ̀, tàbí kò kàn fẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa ọmọ òun, nítorí ó ní wípé kó tó di pé Ìyábọ̀ Òjó ń dunnú tó ń yayọ̀ wípé òun fẹ́ di grandma, wípé òun ti ṣáájú rẹ̀ jẹ́ grandma. Ẹ̀yin èèyàn wa, kí a tó tẹ̀síwájú, ẹ farabalẹ̀ kí ẹ gbọ́ nǹkan tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. Akimu, ìwọ ló ṣe ṣó fún ìwọ ló sọ̀rọ̀. Mo ní olórí burúkú ọmọ tẹ́ ẹ máa gbé sin wo ló bímọ. Tọmọ yín tó bímọ mọ̀nà máa mọ sàárè àwọn ọmọ ẹ̀ wo ló bímọ. Tẹ́ ẹ fẹ́ fi mí gba donation, tẹ́ fi wò pẹ́yìn olórí burúkú tẹ́ ẹ mọṣẹ́ ṣe, èmi ò ní sùn nítorí olórí burúkú ọmọ yín tẹ́ ẹ máa gbé sin tóun náà máa gbọ́ ọmọ ẹ̀sìn tó bímọ. Àbí ṣé mo pè yín nígbà tí mo bímọ? Ṣé mo kó blogger jọ kó lọ máa dárúkọ Ìyábọ̀ Òjó nígbà tọmọ tèmi bímọ? Ẹ̀yin èèyàn, òun lẹ ti gbọ́ yẹn o. Ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin sọ. Ẹ gbọ́ àwọn ìpè ńláńlá, àwọn ìpè ríbíríbí èyí tí kò ṣe tún sọ, èyí tí ó ṣẹ́ nínú fídíò yìí. Ẹ̀yin èèyàn, kí ni ẹ rò pé ó fàjà, kí ni ẹ rò pé ó ń bí Lizzy Anjorin nú? Ìgbà wo lẹ rò wípé ọmọ Lizzy Anjorin bímọ? Ṣé òǹtọ̀ ọ̀rọ̀ lẹ rò bóyá arábìnrin yìí sọ àbí irọ́ ló ń pa? Ó ní wípé wọ́n gbé fídíò àti fọ́tò yìí jáde ni, nítorí pé wọ́n tún fẹ́ fi òun gba donation, wípé ṣùgbọ́n òun kò ní gbà, torí bí gbogbo wa náà ṣe mọ̀, ẹ mọ̀ wípé kì í gbọ́ kì í gbà, ó ní ọ̀rọ̀ Lizzy Anjorin. Ẹ̀yin èèyàn wa, nǹkan ṣẹlẹ̀, mẹ́wàá ṣẹlẹ̀. Ẹ̀yin èèyàn wa, kó tó di pé àwọn máa lọ, ẹ tún farabalẹ̀ kẹ́ bá wo fídíò yìí lẹ́ẹ̀kan sí i. Àbó lórí burúkú ẹ̀dá mélòó ló lọ ń subject àwọn ìyá oníyà àtàwọn ọmọ ọlọ́mọ sí bullying nítorí pé ẹ fẹ́ gba donation. So kí lorúkọ ọmọ tó máa ṣánkú tó máa mọ sàárì ọmọ tó bí tẹ́ ẹ tún gbé wá láàárọ̀ yìí tẹ́ ẹ fẹ́ wá fi bully àwọn ọmọ Lizzy? Jẹ́jẹ́ mi ṣáà mo jókòó, jẹ́jẹ́ mi ni mo jókòó. Ẹ̀yin olórí burúkú tẹ́ ń bá ya yín sùn, tẹ́ ń bá bàbá yín sùn, tẹ́ ẹ máa mọ sàárì àwọn ọmọ yín, táwọn ọmọ yín máa mọ sàárì ọmọ wọn, tó jẹ́ wípé àfi tẹ́ bá dárúkọ Lizzy torí donation. Mo ń béèrè, wọ́n ti Ìyábọ̀ ọmọ gbé ẹ̀wọ̀n l'Ábùjá, ṣé Lizzy Anjorin post ẹ̀? Mo wá ń béèrè pé Akimu, àwọn ọmọ tẹ́ ẹ máa mọ sàárè wọn wo ló bímọ tí yẹ́ náà máa mọ sàárè ẹ̀?
tẹ́ ẹ tún wá dárúkọ Lizzy nítorí pé ẹ fẹ́ gba donation omi dáadáa ojú fún ojú ni nísìn you drag my children I drag you ṣé gbà tọmọ mi bímọ ṣé mo drag Ìyábọ̀ Òjó tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀. tó ẹ̀yin èèyàn ẹ ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí Lizzy Anjorin sọnù fídíò yìí, ẹ gbọ́ àwọn èpè, ẹ gbọ́ àwọn àṣírí èyí tí ó tú jáde. Ṣé wàhálà yóò ti wá pọ̀ jù báyìí? Kí ni ó fẹ́ kẹ́yìn ọ̀rọ̀ yìí? Kí ló fẹ́ gbẹ̀yìn ọ̀rọ̀ yìí? Ǹjẹ́ èpè yóò ti pọ̀ jù? Ẹ̀yin èèyàn ta ni ó dá sọ̀rọ̀ yìí báyìí o? Ọ̀rọ̀ yìí mà ti wá kọjá agbára, ó mà ti kọjá ibi tí a fi sí. Àwọn èèyàn máa ń wò wọ́n níran. Ẹ̀yin èèyàn wa, ohun tí ẹ bá lérò lórí ìwà tí Lizzy Anjorin wù nínú fídíò yìí, ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká pàdé ní comment section kí a tún lè sọ̀rọ̀ nípa rẹ̀. Tó ẹ̀yin èèyàn wa, tó bá rí bẹ́ẹ̀, ó dàbọ̀, ó dìgbà.